up you are a supporter of APC. About the debunk kìíní. This thing is painful. It's painful. 416 people làwọn Boko Haram yẹn tún lọ capture. And federal government in their own wisdom wọ́n tún ní àwọn people wọ̀nyí tuntun wà repentant. Ṣé Boko Haram terrorist máa wà repentant ni? Ṣé terrorist máa wà repentant ni? 407 over 700 terrorists release yẹn. Do you know what it cost army before they can gather them? Before they can capture them? Ṣé ẹ̀rọ pé terrorists ẹ̀rọ pé ẹ lè gather terrorists bẹ́ẹ̀ yẹn ni? Ẹ tún fẹ́ dà wọ́n pọ̀ mọ́ àwọn èèyàn, àwọn innocent people. Ẹ tún fẹ́ dà àwọn terrorists pọ̀ mọ́ wọn. Ìparí iṣẹ́ wọn ni, wọn ò tí ì parí iṣẹ́ tí wọ́n gbélé wọn lọ́wọ́ ni. Jesus. Wọ́n fẹ́ ká parí yẹn, ó sì jẹ́ kí n sọ lé fún ilé ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọn ò bá mọ̀, wọ́n máa gbé ẹ̀bí fáráre àrífẹ́lẹ́bí. Ṣé ẹ̀yin ti béèrè pé kí ló dé tí àwọn Niger tí wọ́n fi lé France kò ní? Ìjọba tí a wà nínú ẹ̀ yìí ṣe rí tẹ́ bá rí àwọn ẹni bí individually gan tẹ́ bá rí àwọn ẹni bí tẹ́ bá rí pẹ́lẹ́ ẹni bí ni wọ́n máa ń ṣe kinní kan, wọ́n á create problem fún ara wọn, wọ́n á mọ̀ọ́mọ̀ create problem yẹn, wọ́n tó wá lè create problem yẹn reaction àwọn èèyàn òun àwọn máa complain lè tí wọ́n fi reaction àwọn èèyàn tí problem yẹn dá sílẹ̀ làwọn èèyàn máa ní ló máa jà rànràn táwọn èèyàn máa sọ nípa ẹ̀ bóyá wọ́n sọ̀rọ̀ tí ò dáa bóyá wọ́n ṣe nǹkan tí ò dáa due to the nǹkan tẹ́ni yẹn tó dọ́gbọ́n tó create yẹn wọ́n máa sọ pé ọmọ Yorùbá ó sọ̀rọ̀ sí Yorùbá ó kórìíra Yorùbá ó máa lè ní kíní kankan ń bá ṣẹ́ mọ̀ bẹ́ẹ̀ náà ní irú bàbá tó wà ń bẹ̀ yìí wọ́n create problem àwọn èèyàn wá react lórí ẹ̀ wọ́n máa blame àwọn èèyàn tó ń react lórí ẹ̀ pé wọ́n ṣe react lórí àwọn nǹkan lórí issue yẹn èmi ò mọ nǹkan kan tẹ́ bá wo bí nǹkan yẹn ṣe ẹ máa owó tí ẹ̀ báyìí ná tó fi ń bribe tí wọ́n dẹ̀ ná dànù wọ́n dẹ̀ mo gbọ́ fídíò kan tí orí program náà ni mo ti ń gbọ́ ọ̀rọ̀ ẹ̀ lánàá pé wọ́n ní pé bí pé àánú àpà ọ̀rẹ́ òun bàbá Bọ́lá Ahmed Tinubu náà òun lọ́rẹ́ kan tó ń lo mọ́tò ńláńlá ṣùgbọ́n nísìnyí ó ti lọ ra mọ́tò kékeré tó ń lò pé bí ọ̀rọ̀ lóyún ṣe rí pé bó ṣe yẹ ká máa gbé Nàìjíríà nìyẹn fine pé àánú àpà ok owó táwọn wá ń lábìsì yẹn tí wọ́n ń waste yẹn tí wọ́n fi billions of billions tó fi ń bribe àwọn èèyàn tí wọ́n kàn ná dànù tí wọ́n ná bó ṣe wù wọ́n yẹn ṣé àwọn yẹn ló lẹ́tọ̀ọ́ láti náwó òkè tó bá jẹ́ kí wọ́n tẹ̀ náwó náà owó wo ló wà lára nílùú gangan táwọn èèyàn ná tí wọ́n tó yẹ kí wọ́n ná dànù tó lè sọ pé wọ́n ná dànù àbí orí tí wọ́n ti ṣe oúnjẹ tí wọ́n lọ rú oúnjẹ dànù pé wọ́n lè jẹ nígboro ẹ mọ̀ gbogbo àrùn nǹkan báyìí èmi kàn sí rí pé gbogbo kẹ́rì ìjọba èṣù pátápátá ni ìjọba èṣù ni ọ̀rọ̀ tí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ ní sí nígbà tí Boko Haram tó ń pa àwọn èèyàn tí kò láàánú àwọn èèyàn tẹ́ẹ̀ náà dẹ́ ń rí fídíò yẹn pé àwọn pípé yóò láàánú èèyàn tẹwàá capture wọn ẹ̀ẹ́dẹ̀dájọ́ kò sí nǹkan tó yẹ lẹ́yìn ẹ̀ ẹni bóyá ẹni tí ó bá yé bóyá ẹni tó bá lọ sẹ́wọ̀n ẹni tó bá fún lẹ́wọ̀n gbére bóyá nígbà tó ń ṣèwádìí bóyá ó jẹ́ kan nínú ọ̀rẹ́ wọn kò bá wọn operate ó kàn jẹ́ kan náà rẹ̀ wọn bóyá ó kàn jẹ́ kan náà rẹ̀ wọn kò lọ sí operation kankan òun lè kó máa lo life imprisonment tó máa fi kú kó wà lẹ́wọ̀n ṣẹlẹ̀ àwọn tó lọ sí tí wọ́n gbébọn tí wọ́n operate yẹn death sentence lẹ kí wọ́n fún wọn kò sí àní-àní kò sí negotiation kankan rárá lórí ẹ̀ kò tiẹ̀ sí nǹkan tó lè yí kò sí nǹkan tó yẹ kó yẹ lórí 700 yẹn sì tí wọ́n lọ tí wọ́n tún tí àwọn tó ń kó àwọn sójà sí àárín igbó tó ń lọ capture àwọn míì tí wọ́n tún kó bíi 1000 àbí bíi 800 kí wọ́n tó ṣèdájọ́ wọn kọ́kọ́ lọ sí court kó ṣèdájọ́ wọn kí àwọn yẹn tó kúrò ń bẹ̀ tó bá ń ṣe bẹ́ẹ̀ yẹn gbogbo àwọn wàhálà yà á dínkù gbogbo àwọn wàhálà àpanidẹ́nà àpanilọ́lá á dínkù bó ṣe ariwo yà á dínkù níṣẹ́ tí lọ kó wọn sáàárín àwọn èèyàn wọ́n ti lọ plan bóyá tó máa ní plan mi tó ní mo máa ṣe láàrin àwọn èèyàn tó ní mo máa fi pa àwọn èèyàn díẹ̀díẹ̀ láàrin ìlú it's not making sense
kò make sense. Gbogbo ẹ máa nísìn báyìí Boko Haram nísìn wọ́n tọ́jú wọn kó tí wọ́n kó wọn jáde yẹn nísìn wọ́n tọ́jú wọn ẹ wojú wọn bóyá fine now ẹ wojú wọn bóyá fine tẹ wọ́n ṣe wà good looking bẹ́ẹ̀ àwọn kan lè wà nínú tọ́ntọ́n àwọn kan ń jẹrà mọ́nú sẹ́ẹ̀lì àwọn innocent àwọn tí àwọn míì jẹ́ kí wọ́n kàn kó wọn wọn mọ́wọ́ mẹsẹ̀ bí ọ̀rọ̀ ìlú ìṣeré tí wọ́n rìn gbèrègbèrè kiri ni wọ́n kàn kó wọn tí wọ́n ṣèwádìí wọn kàn fi wọ́n lẹ̀ ẹlòmíì nǹkan tó kàn jẹ torí ibi tó ń pa ó lọ jí nǹkan kékeré kan tí ẹ kí wọ́n bá sọ̀rọ̀ kí wọ́n dẹ̀ wo ṣe sí wọ́n filẹ̀ wọ́n wà nú ẹ̀wọ̀n tí wọ́n ti ń jẹrà mọ́ bẹ́ẹ̀ sí o tí wọ́n bẹ̀ tí ò sẹ́ni tó fẹ́ tí ò sẹ́ni bọ̀dì tí ò sẹ́ni bọ̀dì tẹ́ pé tí gọ́ọ̀mẹ̀ntì ò lọ yẹ̀ wọ́n wò pé kán tiẹ̀ wo wọ́n ṣe máa free wọn ìjọ wo bíi ọdún bíi méjì kan sẹ́yìn sí lẹ́nu wọ́n ní wọ́n jáde ẹ̀ bọ́ọ̀ kan jáde ẹ̀ ní Ọ̀ṣun state wọ́n dájọ́ ọkú fún wọ́n ní kán lọ hang ẹ̀ adìyẹ ó jáde ẹ̀ kan gbogbo adìyẹ tó jí bí á lè wọ 10,000 naira tí wọ́n ní kán lọ pa de àwọn Boko Haram tí wọ́n ń gba ransom tí wọ́n ń gbowó gidi lọ́wọ́ federal government fún ara wọn jẹ́ pé tí federal government kan tó bá yẹ ṣe ìmúlò àwọn yẹn kò yẹ kó dáríjì wọn ká má jẹ́ sọ individual lè wá ń dáríjì wọn ẹni tó gbádìí yẹn ní kán lọ hang ẹ̀ kéèsì yẹn ń jà ràn ní gbogbo ìgbà yẹn pé ẹni tó jáde yẹn tẹ́ ní kán lọ pa àwọn tí wọ́n jẹ́ kí wọ́n jẹ́ kéde tí wọ́n gan mi lè sọ ẹ̀ṣẹ̀ tó burú jù lágbàáyé ni ẹ̀ṣẹ̀ tí wọ́n ń dá wọ́n tún ṣe fídíò wọ́n ṣe gbogbo ẹ̀ ẹnìkan mo gbọ́ mo fídíò kan láàárọ̀ yìí ni mo bá fídíò kan pàdé láàárọ̀ yìí ọlọ́pàá sọ pé ẹnìkan kírètì pé ẹnìkan ṣe fídíò ó ní wàhálà Àbújá o káwọn èèyàn máa lọ sí Àbújá tí bá ń bọ̀ lábújá kó máa ń bọ̀ sí Àbújá mọ́ o àwọn Boko Haram kankan wọ́n ti wọ Àbújá wọ́n ti ṣe gbá wọ́n ti ṣàwò tí wọ́n máa Àbújá ti ń gbóná báyìí o ó lọ ṣe fídíò yẹn wọ́n pòsì ẹ̀ òun dẹ̀ jẹ́ kí òun ni commissioner of police ní Àbújá wọ́n lọ fún àwọn boys òun tó ń ṣe tó wà investigation department kọ́ lọ ṣe investigation fídíò yẹn wọ́n dẹ̀ ṣe investigation fídíò yẹn wọ́n trace boy yẹn wọ́n mú wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ ó ní pé kíní kan wọ́n fẹ́ kí fídíò òun go viral ní ìgbà kan àwọn kan I don't know now ẹ tó lè ṣe yẹn fún yàn ẹ dẹ̀ wo àwọn criminals tí wọ́n ń post fídíò lójoojúmọ́ ẹ rí wọn mú ẹ rí àwọn Boko Haram pẹ̀lú ìbọn lọ́wọ́ tí wọ́n ń post fídíò lójoojúmọ́ tí wọ́n tún ṣe live pẹ̀lú àwọn aráàlú ẹ rí wọn mú ẹ track àwọn yẹn ẹ rí wọn mú ẹ ṣe gbogbo ẹ so gọ́ọ̀mẹ̀ntì gangan mọ̀ pé gọ́ọ̀mẹ̀ntì gangan àwọn ló wà nídìí gbogbo kinní gbogbo ẹni mo fi sọ léyìn ṣe ọ̀rọ̀ kí n tó bá fẹ́ track èmi náà kó bá track èmi náà má lẹ̀ fún wọn ní reason ọ̀rọ̀ dàbí ọ̀rọ̀ Ọbásanjọ́ àti Fẹlá ni ó ní tó bá pé ó ní kí Ọbásanjọ́ kó wá gbé òun ó sọ fún Fẹlá ní kó wá gbé òun pé tó bá gbé òun òun á ṣìwé fún ó lóun á ṣìwé fún òun á mú proof jáde fún so bó ṣe rí nìyẹn tí jọ federal government kó wá tẹ̀sí mi á mú proof jáde fún wọn jáde fún wọn náà àwọn ló wà nídìí gbogbo kíní wọn ń paráàlú wọn ṣe gbogbo ẹ̀yà àwọn ló ń paráàlú náà èmi wá sọ fún àwọn èèyàn ṣẹ́rí èmi àti àwọn èèyàn máa ń jà lórí kankan kí ló máa ń fòjà wá ní pé àwọn kan yìí sọpọ́tì àwọn kan nítorí òṣèlú àwọn kan yìí wọ́n sì bílíìfù nínú òṣèlú Nàìjíríà èmi ò lè bílíìfù gẹ́gẹ́ bí ọpọlọ tèmi gẹ́gẹ́ bí ìrírí tèmi láti ilẹ̀ tí mo ti ń bá àwọn olóṣèlú bọ̀ tí mo lè ní tẹ̀sí gbogbo ìwà wọn tí mo ti ń tẹ̀sí gbogbo ìwà wọn láti ilẹ̀ gbogbo wọn àti pátì oríṣiríṣi tí wọ́n ń dálẹ̀ sí àwọn tó pátì ilé tó bọ́ síbẹ̀ mo ń wo bó ṣe ń ṣèjọba mo rí pé gbogbo àwọn people yìí they are all enemy of Nigerians ọ̀tá gbogbo Nàìjíríà ni wọ́n èmi àti àwọn tó bá yẹ jẹ́ olóṣèlú a máa ń jà torí pé ó máa ń fàjà kí ló máa ń fàjà wa ni pé àwọn kan máa ní àwọn kan ṣe dáadáa ju àwọn kan lọ lóòótọ́ ó lè possible but gbogbo àwọn tó yìí ṣe yẹn náà wọn ò ṣe nǹkan kan fún wa a ní nǹkan tá àjẹsáàfù kan náà fún wa nǹkan tó yẹ àjẹsáàfù kan náà fún wa ó dàbí bàtí èèyàn fi ẹ pé ẹni tó yẹ kó gba 1 million tẹ bá fún ní 1 naira àwọn kan yẹ ẹni tó yẹ kó gba 1 million ẹ fún ní 1 naira àwọn olóṣèlú kan tó ń débẹ̀ bẹ́ẹ̀ 1 naira yẹn wọ́n tó gé sí bíi 10 naira
wọ́n tún gbé síbi 10 naira bọ́n yẹn ń ṣèjọba bọ́n yẹn ń ṣe wá nìyẹn gbogbo àwọn nǹkan yẹn 1 naira 10 naira nídìí ẹ̀ kí di staff gbogbo nǹkan yẹn kọ́lá ló tọ́ sí wa 1 million yẹn ló tọ́ sí wa ẹ yẹ ká wá bá ṣe máa rí owó wa gbà bá ẹ máa rẹ́tọ̀ wa gbà lọ́wọ́ àwọn pípù yìí ẹ má yẹ ká máa manage ọwọ́ 10 naira ẹnìkan olóṣèlú kan dé àwọn sẹ́ẹ̀tì wọn wọ́n fún wa ní 1 naira àwọn ẹgbẹ́ tàjẹ́ tẹ̀ tó fún wa ní 10 naira ìyẹn kọ́ ni ìjẹ́ la fẹ́ ṣe yẹn dà àti 10 naira àti 1 naira èwo ni ó ká bùkátà wáyé nínú gbogbo ẹ̀ èwo ló ká bùkátà wáyé nínú gbogbo ẹ̀ nígbà tí wọ́n ti ń ṣèṣòlì ìbọ̀ mi ò rẹ́ni kankan tó ràn mẹ̀kúnnù lọ́wọ́ látàrí Ọbásanjọ́ ni o ó rẹ̀ pé nǹkan tí yàtọ̀ fi wà láyé PDP àti APC ni pé àwọn yẹn wọn gbégi lé wọn bẹ́yàn lórí bíi ti APC yìí ni ìyẹn kí bẹ́ẹ̀ náà kì í yẹ kí bẹ́ẹ̀ wọn ò di ẹ̀tọ́ wa mú wọn fún wa lẹ́yìn àti PDP o àti kíní kò sẹ́ni tó fún wa lẹ́tọ̀ọ́ wa kò sẹ́ni tó fún wa lẹ́tọ̀ọ́ wa nínú gbogbo wọn ẹtí bá mọ nǹkan tá a wọ̀tì nílùú yìí ẹni pé àwọn olóṣèlú ẹ̀ wọ́n fún wa látàrí ológun pàápàá wọ́n fún wa lẹ́tọ̀ọ́ wa ẹ̀tọ́ wa dẹ̀ wà lọ́wọ́ wọn èmi máa sọ fáwọn ọkàn ní nǹkan tá a ní Nàìjíríà ní tó wà Nàìjíríà lénìí gbogbo nǹkan tá a ní Nàìjíríà lénìí àwọn nǹkan tá a ní Nàìjíríà lénìí ó yẹ kí wọ́n ṣòfin pé tọ́mọ Nàìjíríà bá ṣiṣẹ́ ó yẹ kó lọ sẹ́wọ̀n gbére ni tọ́mọ Nàìjíríà bá ṣiṣẹ́ kí ló fẹ́ kí nìkan tó fẹ́ ní ayé ẹ̀ tíjọba ò ṣe fún òun yẹ kán máa sọ fún wa ń sìn yín pé kí nìkan tẹ́ ẹ fẹ́ tíjọba ò ṣe fún yín tẹ́ bá ṣiṣẹ́ ẹ̀wọ̀n gbére lẹ máa lọ ṣé ilé lẹ fẹ́ kọ́ ilé lẹ fẹ́ gbé ni o àti fún yín ní ilé ẹ tó bá ti níyàwó rúmà palọ̀ ti ó tọ́ sí ẹ bá ti níyàwó bá 3 bedroom ni ẹ bá ti bímọ tí ọmọ ẹ bá ti bá bóyá duplex ni kó wà níbi kó ti wà nílẹ̀ fún kó ti wà nílẹ̀ fẹ́ anybody lọ́fẹ̀ẹ́ kó ti wà nílẹ̀ fẹ́ anybody lọ́fẹ̀ẹ́ nítajú sáàfù Nàìjíríà nìyẹn kó lè máa fún wa ní nǹkan tó yẹ pé a máa jẹ every week ni àbí every month àti àwọn ọmọ wa kọ́ lè take care àwọn ọmọ wa school ni o everything ni o gọ́ọ̀mẹ̀ntì yẹ kó take care gbogbo yẹn kò kó bí kankan kò yẹ ká bímọ kan tó máa stress pé àfẹ́ràn ọmọ ní school àfẹ́ ṣe gbá àfẹ́ sanwó ọmọ school àfẹ́ gbọ́ ọmọ lọ sí school ọrùn gọ́ọ̀mẹ̀ntì lọ yẹ kí gbogbo yẹn wà a dẹ̀ ní enough láti tí gọ́ọ̀mẹ̀ntì lè fi ṣe gbogbo ẹ̀ fún wa ẹ máa ṣe kẹ́lẹ́ mọ́ pé àwọn lórí burúkú ìtàn wà ní ẹ máa wo Gaddafi epo nìkan náà nílùú wọn òun nìkan ni ẹnìkan tó yẹ kó ní Áfíríkà yìí tó ṣe dáadáa tó fún àwọn èèyàn wọn tó fún àwọn èèyàn ẹ̀ ní ẹ̀tọ́ tó pé tó dẹ̀ péye Gaddafi nìkan ló fún àwọn èèyàn ẹ̀ ní ẹ̀tọ́ wọn ní kò dẹ̀ díjọba lọ́wọ́ ẹ wò ló wọn bó ṣe fúngbà tí Gaddafi wà láyé wọn tó ń ṣe nǹkan míì àtọ̀ sí pé wọ́n tọ́jú ọmọ ìlú wọn kọ̀ọ̀kan orí kọ̀ọ̀kan wọ́n tọ́jú ọmọ ìlú wọn ní 90% 90% ní ìjọba bùkátà táwọn ọmọ ìlú wọn ní 90% ìjọba ló ń gbé 90% iye bùkátà aráàlú àtọmọ tẹ bí o àtẹ̀yin tẹjẹ bàbá o àtìyàwó gọọmenti ló ń gbé 90% nínú ìṣòro yẹn fẹ́ jẹ fẹ́ mọ fẹ́ ọmọ tẹ fẹ́ ilé tẹ fẹ́ gbé gọọmenti ló ń gbé ló ń gbọ́ bùkátà yẹn Gaddafi nìkan ló ṣe àwọn kan ní kò pọ̀ sí ibùkún sí Gaddafi nìkan ló ṣe ẹlọ́bìrì lọ́wọ́ àwọn èèyàn 90% bùkátà àwọn aráàlú ẹ̀ ìjọba Gaddafi ló ń gbé 10% tó kù lẹ́yìn iye ni àwọn aráàlú ń gbé 10% péré làwọn aráàlú ń gbé náà àwọn pípì kẹlẹ̀ rí wọn ní nǹkan tí wọ́n ní ta ní Nàìjíríà wọn ò ní epo nìkan náà ní tí mo dẹ̀ bí pé a fẹ́ nípo jù wọn lọ epo nìkan ni wọ́n ní o náà fi ṣe gbogbo yẹn fáráàlú wọn o ẹ lè rọmọ Gaddafi ẹ lè rọmọ Libya kankan rárá pẹ̀lú kó travel out má sọ fáwọn èèyàn àwọn lórí burúkú àwọn èèyàn wa yìí tí pé ọpọlọ wọn ṣe kú yìí mo ní pé àwọn èèyàn tó ń fìyà jẹ wá nílùú ìtọ́jú káwọn àwọn òyìnbó àwọn Chinese máa rí wa fín àwọn ìjọba wa lórí burúkú ìdìbò tí wọ́n di ẹ̀tọ́ wa mú tí wọ́n fún wa tó wá lábìṣe ẹ̀tọ́ wa tó fi ń ṣèrànù àwọn ló ń fìyà jẹ wa nílé kán máa rí wa fín mo ní pé tó bẹ́ pé àwọn ìjọba Áfíríkà yìí wọ́n ṣèjọba wọ́n fún wa lẹ́tọ̀ọ́ wa ni mo ní pé kò yẹ kéré black kankan l'Amẹ́ríkà kò yẹ kí ní black kankan ní China anywhere out of this continent kò yẹ kí black kankan rárá kó jáde
tí black bẹ́ẹ̀ máa jáde pé o fẹ́ lọ sí Amẹ́ríkà ni àbí lọ sí Europe ni o fẹ́ lọ sí Europe ni ó yẹ kó máa tẹ́lẹ̀ carpet sílẹ̀ fún ni I deserve kán tẹ́lẹ̀ carpet tẹ́ bá rí black ẹyọ kan pé ó travel lọ sí Europe ó yẹ kán tẹ́lẹ̀ carpet fún ni pé Ọlọ́run ń bọ̀ Ọlọ́run kékeré ló ń bọ̀ Mr. Adeyoung, thank you very much, sir. Ẹ ṣeun, sir. now ẹ jẹ́ kí n round up ṣe bá rí now nísìnyí báyìí tí bá àwọn nǹkan tí mò ń sọ yìí sìn káwọn èèyàn gbé yẹ̀wò fẹ́ kí wọ́n gbé yẹ̀wò sódà kí ká lè mọ bí a ṣe fẹ́ mú ọ̀rọ̀ wa àwọn pípò yìí di ẹ̀tọ́ wa mú wọ́n dẹ̀ ń ná ẹ̀tọ́ wa wọ́n dẹ̀ ń fi owó yẹn wọ́n fi ń lábìsì wọ́n ń wèsì ẹ̀dànù wọ́n dẹ̀ mọ́mọ́ ń pọ́n wa lójú ẹ̀ máa tí ẹ máa nàmà wọn kẹ́lẹ̀ mọ́ pọ́n àwọn pípò yìí ẹ tó bá tẹ̀lé àwọn olóṣèlú ok nígbà tí Ọbásanjọ́ kó wà ń bẹ̀ tó Ọbásanjọ́ wà ń ṣàdìsẹ́ pé ó bẹ́tà tata àdìsẹ́ pé ó bẹ́tà kí ni ètò owó ní Ọbásanjọ́ gan ní fún àwọn mẹ̀kúnnù ètò owó Ọbásanjọ́ ní fún àwọn mẹ̀kúnnù tó ṣe fún àwọn mẹ̀kúnnù tó dẹ̀ sì dúró di èní yìí bóyá ok hospital ọ̀fẹ́ ni mo gbé sílẹ̀ fún àwọn mẹ̀kúnnù o kẹ máa lọ sí ibẹ̀ lọ́fẹ̀ẹ́ o kẹ máa lọ gba ìwòsàn o gbogbo mẹ̀kúnnù mo ṣe fún yín lọ́fẹ̀ẹ́ ìjọba ṣe fún yín lọ́fẹ̀ẹ́ ẹ sọ fún mi ṣé school ni àbí health care àbí ṣé iná ló tẹ̀ ṣe ni pé ok iná láti ẹ̀ ṣe yìí o amúnádúró àṣe náà yóò dúró fún àǹfààní aráàlú nǹkan tí mo kàn rí tí bàbá yẹn ṣe tí mo kàn rí pé yes tó fi bẹ́tà àwọn tó kù ni pé fóònù tó ṣe tẹlifóònù tó ṣe fún everybody tẹ́ pé àwọn tí wọ́n believe àwọn táàtẹ̀ believe pé a lè lo fóònù láyé wa à ń lo fóònù à ń gbádùn fóònù ó kọ́ tí mo rí tí bàbá yẹn ṣe nìyẹn kó má ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn kó má ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn kó má ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn fún wa a máa rí wìnà ibi tó ṣe náà là ń sọ yìí náà nísìnyí báyìí nísìnyí a ní epo Nàìjíríà a ní gbogbo nǹkan tá a tún ní a ní gold a ní diamond a ní ìpín tọ́jà ń kó gbẹ tí wọ́n dẹ̀ ń wà lójoojúmọ́ àti epo àti gbogbo ẹ̀ ó kébù náà kó wọ̀ ọ̀hún sí ìyà tó ń jẹ wá náà ni wọ́n tó ń jẹ́ kó máa pa wá náà ni wọ́n dẹ̀ ń pa wá nípakúpa ìjọba ò dẹ̀ sọ̀rọ̀ ìjọba dẹ̀ ń wò wọ́n ràn àwọn tí wọ́n tún àwọn sójà àwọn ọmọ kéékèèké wọ́n máa pa àwọn gbogbo wọn dànù tó máa waste life fún wọn dànù ìjọba dẹ̀ ń wò wọ́n níran àwọn kọ́lẹ̀ wa tó ń dìde ẹdún sọ pé àwọn olóṣèlú ṣe rí àwọn olóṣèlú yìí gbogbo wọn ọ̀tá wa ni wọ́n pẹ́ẹ́kẹ́ bá mọ̀ tá a lè ṣe ó kìí bá tẹ̀ wá gbé ẹlòmíì síbẹ̀ ń sìn mo mọ̀ pé dáwọ́ gbélé mi sèké tó kò tó wá kọ́ tó wọ̀ sí. ẹ jẹ́ ká jẹ́ káwọn èèyàn míì sọ̀rọ̀ Mr. Adeyoung ẹ ṣe sà. ok o. ẹ jẹ́ ká jẹ́ káwọn èèyàn míì sọ̀rọ̀. Yeah, thank you very much, Mr. Adeyoung, once again. Papa D, ẹ káàbọ̀ sáàrin wa sá. Papa D, ẹ ṣeun. Ẹ kú àdúró tì mí, Ọlọ́run á máa bọ̀ àṣírí yín. 40 cents, ẹ ṣeun. Ẹ kú àdúró tì mí, Ọlọ́run á máa bọ̀ àṣírí yín. Blessed man, ẹ̀yin náà ẹ ṣeun. Ẹ kú àdúró tì mí, Ọlọ́run á máa bọ̀ àṣírí yín. Gẹ́gẹ́ bẹ́ ṣe mọ̀ bá ṣe máa ń ṣe lórí prógráàmù yìí pé alright bẹ́ẹ̀ pé ọ̀rọ̀ politics ni a máa ń sọ bí. So ọ̀rọ̀ politics náà ni a tún wá ń sọ ní ibi báyìí náà. Understand, and ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ ká follow ara wa, mo fi Ọlọ́run bẹ̀ everybody, eléyìí máa fún gbogbo wa ní àǹfààní láti jẹ́ kí followers wa pọ̀ sí, ṣe understand, and then bá ṣe ń meet ara wa a tún da brothers bàbá sí ọmọ, we can need anything from anybody, we can communicate ourselves, ṣe understand. So ẹ jẹ́ ká máa follow ara wa ká dẹ̀ máa meet ara wa ká dẹ̀ wà of good character to each other, because àmọ̀yàn tí a lè nídìí ní ọ̀la. Àmọ́ eléyìí tó ṣe kókó ń bẹ̀ ni pé ẹ jẹ́ ká sọ̀rọ̀ bí a ṣe máa create good environment fún ara wa àti fún àwọn ọmọ wa. Now ibi tèmi ti máa bẹ̀rẹ̀, because èmi ti tèmi security ó ṣe kókó sí èmi, I don't know to every other person, and tí ò bá ti sí security ìyẹn ní ààyè ti tèmi pé kò sí anything, because it is when you have life, it is when you are living tó lè ronú pé o fẹ́ ṣe anything, it is when you are living ló lè ṣe nǹkan kan. If you are dead you can't do anything, if you are dead you forget everything, if you are dead you leave everything. So tí insecurity bá ti ń ṣẹlẹ̀ àbí tí ò bá sí security lágbègbè kan, ẹ̀rù máa ń bà mí, because in all parts of this country mo ní family síbẹ̀, mo ní ọ̀rẹ́ síbẹ̀, mo ní good well wishers síbẹ̀. So I won't be happy if I receive the call pé nǹkan kan
ó ṣẹlẹ̀ sí ọ̀rẹ́ mi àbí nǹkan kan ṣẹlẹ̀ sí family mi. Up till this moment tí n bá ti rántí kinní yẹn ó máa ń bà mí nínú jẹ́. Ní last week I went to check for a very long time friend. Mo lọ check ẹ̀ pé ó ti pẹ́ tèmi àti ẹ̀ ti ríra because bí gbogbo wa ṣe wà ń bí báyìí, don't think I don't know anybody. I notice everybody ni mo notice, and tí ìbá ti rí èèyàn kan even bá ṣe wà ní online, even dórí àwọn tí wọ́n wà ní FYP tí wọ́n wà ní comment section, ẹni tí mi ìbá ti rí for 3 days, the next day, the 4th day, mo máa check ẹni yẹn pé bro, what is going on? Ẹ̀sà kí ló ń ṣẹlẹ̀? Mi ì rí yín lórí online mọ́ and all that. So I'm taking note of everybody. So everybody tó súnmọ́ mi in real life náà bí mo ṣe máa take note wọn nìyẹn. So I have to go and check this friend of mine. Ìgbà tí mo máa délé ẹ̀, ilé tí mo mọ̀ mọ́ kó tó di pé èmi àti ẹ̀ á depart. The next thing tí wọ́n máa ń sọ fún mi ni pé ọ̀rẹ́ mi yẹn ti kú. Ó shock mi. Wọ́n ní ó ti kú. Ó ti kú bíi ti báwo? Kí ni ṣó sick ni bó? Ìgbà tí mo ṣáà máa make a little investigation, wọ́n ní pé bọ̀bọ́ yẹn pa ara ẹ̀ ni, pé ó gbé poison jẹ. Kí ni causes tó fi gbé poison jẹ and all that? Of course, up till now I don't know. But I'm telling you guys that up till today, tí bá ti ronú, mò ń ronú kan ọ̀rẹ́ mi yẹn, tí bá ti ronú kan ọ̀rẹ́ mi yẹn, I'm not happy. Ó jẹ́ nǹkan tó pẹ̀lú nǹkan tó jẹ́ pé ó máa ń banú mi jẹ́. And kí èèyàn tó lè ronú kó pa ara ẹ̀, àwọn nǹkan téèyàn ń dojúkọ ni. I put it to you, àwọn nǹkan téèyàn ń dojúkọ nìyàn fi ń ronú pé kéèyàn para ẹ̀. And when you don't have money, kò sí nǹkan tó máa go well fún ẹnìyẹn. That is the honest truth. Nothing will go well for you. Family ò ní fẹ́ rí ẹ, ọ̀rẹ́ ò ní fẹ́ rí ẹ, ò ní lè fẹ́ yàn, èèyàn ò ní lè fẹ́ ẹ. Nobody will want to associate with you. When you don't have money, ó dàbí ẹ̀mí ìkórìíra ni. Ẹni tí ò ní owó, ẹ̀mí ìkórìíra ti wà lọ́wọ́ ẹ̀, because nobody will want to associate with you. Nobody will want to talk to you. And when nobody wants to associate with you, you will get tired of the life to the level pé wàá ronú pé kó para ẹ̀, because nobody will like you. Nobody will come closer to you. Everybody will want to avoid you. Anywhere tó bá dé, wọ́n máa sọ̀rọ̀ sí anyhow. Nobody will respect you. Nobody will regard you. So we need each other to live long. So nínú ọkàn mi, mo believe pé nǹkan tó yẹ ọ̀rẹ́ mi yẹn rò tí tó fi lọ gbóògùn, tó fi lọ fi gbé ògùn jẹ nìyẹn. You understand? So now when we are talking about insecurity, many of you will be thinking as if we are talking about tea and bread. You guys will be thinking as if we are talking about tea and bread. Because of what? Many of you doesn't have feelings for your friends. Many of you doesn't have feelings for your families. À ń sọ̀rọ̀ bíbá ìlànà, somebody was saying, ibẹ̀ ẹ̀rù èèyàn tún bà mí. Èèyàn míì sọ pé ẹni míì ibi tó dájú dé tí ọmọ ẹ̀ tí wọ́n bá kidnap ọmọ ẹ̀ kò ní fìlẹ̀. Wọ́n ní ẹni míì ibi tó dájú dé tó bá kidnap ìyàwó ẹ̀, wọ́n ní kò ní fìlẹ̀. Ọ̀rọ̀ yẹn ó bà mí lẹ́rù. Mo kàn wá ń rò pé báwo ni èèyàn ṣe tún lè wà clear to that level débi pé wọ́n kidnap ọmọ ẹ̀, wọ́n kidnap ìyàwó ẹ̀, ó fìlẹ̀. And the reason why tó fi jẹ́ pé many of us tí wọ́n bá ń sọ̀rọ̀, we don't take security something as something important because we don't have feelings for our neighbor. Now, few days ago, I don't know why tó jẹ́ pé most people tó ń support Tinubu àti APC wọn kì í sọ̀rọ̀ lọ sí area abẹ yẹn. They overlook it. Kí wọ́n máa sọ pé 710 over 700 terrorists ni wọ́n ti wà repentant. Over 710 terrorists ni wọ́n ti wà repent. And so therefore wọ́n fẹ́ dá wọn padà sí àárín àwa èèyàn tá kì í ṣe terrorist. And kò sí èèyàn tó rí action yẹn as a very wrong thing. Now let me analyse something to you. Sherry,
for federal government to capture over 700 terrorists kì í ṣe a year ló take wọn, kì í ṣe 2 years ló take wọn, kì í ṣe 3 years ló take wọn, ó take wọn ní a lot of time from the federal government. Ṣé mọ iye amount of money tí wọ́n ti sọ dànù before they can capture bunch of over 700 terrorists? Owó tán fi ra àbọn, owó tán fi ra ammunition, owó tán fi ra so many things, owó tán fi feed army, so many amount billions of naira tó jẹ́ pé wọ́n waste before they can capture 710 terrorists. Ṣé mọ iye tí federal government fi tó ń gbà lórí allocation security in a year alone? That big amount of money, you are able to capture 710, it's over 700 terrorists with it. And just for one day, you release those people that they are repent. That means pé allocation tí wọ́n gbà yẹn, they just waste it. Now I'm telling you, mo parí live stream lánàá ni mo rí news update kan tí àwọn Boko Haram, àwọn tí wọ́n ti capture, tí wọ́n fún federal government ní 72 hours láti provide 5 billion for 416 people tí wọ́n kidnap. As we are talking, 416 people, èèyàn 416 ni wọ́n wà ní àkólò àwọn terrorist wọ̀nyẹn. Ṣé terrorist máa ń repent ni? Mi ì gbọ́ rí. Now lórí over 700 terrorists tí federal government ti sọ pé wọ́n ti repent, wọ́n fẹ́ release wọn yìí, ṣé mo yẹ ẹ̀mí army tó ti sọnù? Tá bá ń sọ̀rọ̀ nípa army, ọmọ Yorùbá wà ń bẹ̀, ọmọ Ìgbò wà ń bẹ̀, ọmọ Haúsá náà wà ń bẹ̀. Ṣé mo yẹ ẹ̀mí army tó ti sọnù before they can gather 710 terrorists tí government dẹ̀ release ní ọjọ́ kan ṣoṣo? Yàtọ̀ sí ẹ̀mí army tó ti sọnù lórí ọ̀rọ̀ àwọn terrorists yìí tí government release ní ọjọ́ kan ṣoṣo, ṣé mo yẹ ẹ̀mí citizen tó ti sọnù? Ṣé mo yẹ ẹ̀mí citizen tó ti sọnù before they can gather 710 terrorists, and federal government in its right mind said they are repentant, they release them? And many of you did not see it as a very wrong decision. Ṣé mo yẹ damages tí àwọn terrorists yìí tí wọ́n ti cause sí orílẹ̀-èdè? Ṣé mo yẹ damages tí wọ́n ti cause orílẹ̀-èdè? And many of you did not see something that is wrong with it. And just one day, federal government in their right senses wọ́n dẹ̀ release gbogbo 710 terrorists, over 700 terrorists, and kí ni yóò ta yín lára, kò dẹ̀ gé yín lára jẹ? Rí bí kò wrong. Those army, they come from your family, they come from my family. Tó jẹ́ pé ẹ̀mí wọn ti sọnù because of these terrorists. Those citizens, they come from your family, they come from my family. Tó jẹ́ pé ẹ̀mí wọn náà ti sọnù. And federal government in their right senses, they release bunch of over 700 in one day. Pé wọ́n ti wà repent. And many of you rí nǹkan tó wrong pẹ̀lú ẹ̀. Ṣé terrorist máa ń repent ni? Ẹ wò gbà ti Buhari náà, bunch of terrorists náà ni wọ́n sọ pé wọ́n ti wà repentant. In fact, wọ́n tún recruit many of them sínú army, and that is why tó fi jẹ́ pé àwọn army wa, they are not functioning well up till today. Bí àpẹẹrẹ, I think that was last month tí wọ́n lọ attack wọn ní Jos. President youth Jos yẹn ń sọ, ó ní nígbà táwọn people wọ̀nyẹn attack wọn, nígbà táwọn mobilize láti lọ attack àwọn terrorist yẹn, wọ́n ní àwọn army débẹ̀. Wọ́n béèrè lọ́wọ́ ẹ̀, wọ́n ní ṣó ti rí àwọn army yẹn rí? Ó ní no, ó ní but appearance wọn, ó ní appearance Fúlàní làwọn army yẹn gbé wá. Ó ní wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí í yìnbọn for several minutes nígbà táwọn terrorists yẹn ti wá rìn jìnnà báwọn náà ṣe lọ. In fact, ó sọ pé true ìbọn táwọn army yẹn yìn, ó ní wọ́n pa àwọn méjì. And many of you did not see anything wrong with it. And many of you still have this conscience to be supporting this government. Kí ni àwọn nǹkan tó wà behind this terrorist?
òun ní ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí náà. Somebody was talking yesterday. Wọ́n sọ pé so many villages ní Kwara ni àwọn èèyàn ti sá kúrò ńbẹ̀. So many villages ní north làwọn èèyàn ti sá kúrò ńbẹ̀. Ẹ lọ wo àwọn villages tán ti ń léyàn wọ̀nyẹn. Ọrọ̀ ajé kan wà ńbẹ̀ ni. Because you want to harvest natural resources. You have to kill people. You have to send people away from their community. And many of you did not see something wrong with this thing. Torí ẹ̀ ló fi máa ń bà mí lẹ́rù fún ẹ̀yin tó jẹ́ pé as in because you want to harvest natural resources, you have to kill human being. Human being. You have to send them away from their community. You have to send them away from their properties. Somebody sent a video to my DM today. Ní bí àwọn Boko Haram ṣe bọ́n ṣe ń na àwọn èèyàn tí wọ́n capture. You as an adult, imagine somebody is beating you and you can't fight back. As an adult, imagine somebody is beating you, you can't fight back. You did not commit any offense. The only offense that you committed, òun ni pé bóyá as in you did not commit any offense. So there's one particular video tí mo fi máa ń ṣe reference. Àwọn bandits wọ̀nyẹn wọ́n kidnap bọ̀bọ̀ yẹn. There are 3 bandits. Ẹyọ kan ṣe camera. The person tó ń ṣe camera yẹn náà ó nà ìbọn. Ó nà sí ẹni tí wọ́n kidnap yẹn. Àwọn méjì tó kù wọ́n wá bẹ̀rẹ̀ sí í na bọ̀bọ̀ yìí. Wọ́n fún ní ẹgba. Bọ̀bọ̀ yìí ò commit any offence. Ìyà tó ń jẹ náà ló ń jẹ bọ̀bọ̀ yìí. And many of you just talk bẹ́ẹ̀ ni pé ẹ ní conscience. Ẹ ní conscience. Àgbàlagbà bíi ti yín tí kì í ṣe pé ó ṣẹ̀, tí kì í ṣe pé ó commit any offence kan nítorí wọ́n tún fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀ ni o. Wọ́n wá máa nà, wọ́n wá fi sí pain, wọ́n á fi sí pain, wọ́n á fi sínú ìnira, wọ́n á fi sínú ìpayé kéke. Bí wọ́n á ṣe máa tẹnu ẹ̀ mọ́lẹ̀ náà, á ṣe máa fún ní ìgbà tí kò ṣẹ̀